lẹ Yorùbá Wuyi lórúkọ mi lọ́wọ́ fẹ́ pa mi ẹ wá pa mí ọmọ yìí lẹ máa ń pa àpamọ́jẹ nìyí àpamọ́jẹ lẹ Yorùbá lẹ Yorùbá ọmọ yìí lẹ máa ń pa ẹ pa wá ẹ lè fi pa wá ẹ pa wá àlọ́ sẹ́yìn òdi àárín káàkiri lórí ní títì kò sí ọmọ Yorùbá ò sí àkiri ká ní àkiri ká sọmọdọ̀ káàkiri àwọn tó tún wà nílẹ̀ tó ní kí Boko Haram máa pa wá yé tó máa kàn ní ọ̀la bàbá yẹn lẹ̀ ń wò ní ojú fọ́nrán yín yẹn máa ṣó fídíò yẹn fún yín wọ́n ní wọ́n kọ́kọ́ introduce rẹ̀ ó dẹ̀ introduce rẹ̀ tán wọ́n wá du Tinubu Black Monday lẹ́lẹ́yìn ilẹ̀ Yorùbá Tinubu wọ́n wá du bàbá yìí ọ̀ọ́ni ọ̀gágá Ògúnwùsì ọ̀dọ̀ wá yí o. ẹ̀yin èèyàn ogun ti padà wọlé Yorùbá o wàhálà ńlá gidi ti wọlé Yorùbá ṣé ẹ mọ̀ pé pẹ́ta ti ń pariwo wípé ńkọ́ o kàn jẹ́ ká pín ìlú yìí kí ìtàjẹ̀sílẹ̀ kó ba lè dáwọ́ dúró ṣùgbọ́n ó ṣe ní láàánú pé pẹ̀lú bá ṣe ń pariwo tó àwọn kan tí wọ́n ní agbára tí wọ́n ní fọ̀tán lè kọ́ná láti jẹ́ kó ṣeé ṣe àwọn gangan ló wà nídìí bó ṣe ń fà sẹ́yìn ẹ wò ǹjẹ́ ẹ gbọ́ pé ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n jí àwọn ọmọ iléèwé kan gbé àti àwọn olùkọ́ list wọn ti jáde lénìí là ń gbọ́ pé àwọn bíi 46 ni wọ́n kó ní school kan nílùú Ìbàdàn lára wọn ni máa kan tí wọ́n pè ní Mr. Michael wà tó jẹ́ kan lára àwọn olùkọ́ ẹni tá à ń sọ yìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn agbésùnmọ̀mí yìí ti pa wọn ò tún wá pa nìkan wọ́n dù lọ́rùn ara wọn ló dá fún àwọn tó kù mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ wíníwí ọ̀rọ̀ nínú fọ́nrán yìí màmá mi Yorùbá Wuyi tú ọ̀rọ̀ o kódà omijé bọ́ lójú abiyamọ ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. wọ́n ti pa Mr. Michael wọ́n ti pa tíṣà tí wọ́n gbé ní ilẹ̀ Yorùbá wọ́n dù tíṣà bí ẹran tíṣà tó fi gbogbo ọjọ́ ayé ẹ̀ lọ kàwé láti fi sáàfù ilẹ̀ Yorùbá Tinubu ẹlẹ́gbẹ́ security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho ẹ fàgò fẹ́gùn Sunday Igboho ẹ kọ̀ láti fokun ẹ̀ sílẹ̀ Ọ̀yọ́ state lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù this is a Black Monday fún wa nílẹ̀ Yorùbá this is a Black Monday Tinubu ìkànnì o ìkànnì àkànbí ọmọ lódòdó o wọ́n ní àwọn kan ni wọ́n ń gbẹ̀yìn bẹbọ jẹ àwọn kan ni wọ́n ní kẹ́ má gbé fún Sunday Igboho wọ́n láwọn lọ ṣe àwọn lè ṣe gbá àwọn lè ṣàwo Tinubu wọ́n là kí n lọ́ba ká lójo àkànbí ọmọ lódòdó Jàgàbá àtàmọ̀ tẹ́lẹ̀ kọ́ lélẹ́yìn tó bá ṣe wípé àwọn kan ni wọ́n ń ṣọ̀tẹ̀ ni wọ́n ń pètèpèrò ni wọ́n ń gbèrò nísàlẹ̀ ni wọ́n wá ń bá yín ni wọ́n ń competition wípé ẹ má gbé security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho páwọn lè ṣe àkànbí ọmọ lódòdó ò ṣe wẹnu lẹ̀ kó wẹnu ọkọ́ wípé bó ṣe ń lọ yìí wọn ò ní péré ajá kó má péré ìkòkò tí wọ́n fi ṣe é Tinubu kò ṣe bóyá máa porí pé ilẹ̀ Yorùbá ń kọ́ àwọn ń pàrọ̀ èèyàn ilẹ̀ Yorùbá tí wọn ò ní pariwo orúkọ ẹ̀ Tinubu ó ṣe léyìí tó Tinubu ìkàlẹ̀ léyìí bàbá oníbàbá ni wọ́n pa nípa ní fọnáfọrù Tinubu ìwà ìkànnì yìí àwọn òwò náà sọ pé wọ́n competition pé kí n má gbé security lè gbà fún Sunday Igboho tí wọ́n dẹ̀ kọ̀ tí wọn ò jáde tí wọ́n kọ̀ tí wọn ò fakọyọ tí wọ́n kọ̀ tí wọn ò bọ́ síta ìgbà tó dún pọ́ngún àwọn òdi Àdìsá bá wa rà nígbà tó le kókókókókó tọmọ Yorùbá ò rí nǹkan kan mọ́ Sunday Igboho iná la rí ṣé ní yín kẹ́ni lè ṣe mí ó ti wá dójú ẹ̀ ní sẹ́yìn wọ́n wá mú bàbá oníbàbá wọ́n wá dù wọ́n dẹ̀ rìlíìsì fídíò yẹn síta wọ́n ní kálukú bẹ̀rẹ̀ sí ní pé tó bá mọ̀ nílẹ̀ Yorùbá yálà lẹ̀ Yorùbá ẹ̀ dìde àwọn tẹ́ fi ẹ̀yìn lẹ̀ fún yìí wọn ò tó fi ẹ̀yìn lẹ̀ fún o àwọn tẹ́ ní kó wá jogún yín yẹ̀yìn yálà lẹ̀ Yorùbá àwọn eléyìí wọ́n máa ń gbogbo ogun yín ni wọn ò kí ẹ̀ nítorí ìbò wọn ò kí ẹ̀ kílẹ̀ Yorùbá tán wọn ò kí ẹ̀ kó má kú ẹnìkan kan nílẹ̀ Yorùbá eléyìí pọ̀ ó pọ̀ fún wa nílẹ̀ Yorùbá eléyìí pọ̀ ó pọ̀ ọmọlúwàbí ni wà nílẹ̀ Yorùbá Tinubu ẹ ṣí ogun fún oníkálukú ẹ ṣí ogun fún oníkálukú ẹ tó bá lè gbé bọ̀ kó gbé ẹ tó bá lè gbé àdá kó gbé àdá ẹ má dúró pé ẹnìkan máa ṣí ogun fún ẹnìkan Sunday Igboho lẹ́ni kó lọ́wọ́ ọmọ ogun 50,000 ọmọ ogun 500,000 ti dúró fún kí ló kù tẹ́ fẹ́ àkọ́bí ọmọ lódòdó wọn láàkí ní ọba kálójo Jàgàbá àtàmọ̀ táwọn agbọ́ ìtàn ẹ̀ tàṣì tún mọ̀ a ní kí láyà sáàgùn ni
chai ó pọ̀ fún wa nílẹ̀ Yorùbá. This is a very terrible one. Black Monday nílẹ̀ Yorùbá, a day that we will never forget nílẹ̀ Yorùbá láyé. A day tí a ní gbàgbé, a day tí ọmọ wa, ọkọ wa, bàbá wa, teacher wa, olùkọ́ wa tó jí ní ẹ̀ tó lè lọ kọ́ àwọn ọmọ ní ìwé tí wọ́n wá mú tí wọ́n kó wọgbó pẹ̀lú àwọn kan tí wọ́n dẹ̀ dún ní ọrùn. What a day to remember. What a day that we will never forget in Yoruba land. Gbogbo ẹni tí wọ́n sọ wípé ẹ lọ bá Tinubu wípé kó má gbé security ilẹ̀ Yorùbá fún Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Tí Tinubu dẹ̀ ń gbà sí lẹ́nu. Èmi mọ̀ wípé ìdàkẹ́ ní agenda kí wọ́n ti sọ fún yín pé ẹ make sure pé ẹ di Sunday Igboho lẹ́sẹ̀ mú o títí táwọn máa fi pa gbogbo Yorùbá tán o. Àbí kó jẹ́ pé ẹ̀ta inú bí ni tí kò kan ta ìmọ̀ wá wù. Tálámọ̀ tó máa kàn lọ́la ó ti kan Mr. Michael lẹ́nìí. Tálámọ̀ tó máa kàn ní ọ̀la bàbá yẹn lẹ̀ ń wò ní ojú fọ́nrán yín yẹn máa ṣò fídíò yẹn fún yín. Wọ́n ní wọ́n kọ́kọ́ introduce rẹ̀ ó dẹ̀ introduce rẹ̀ tán wọ́n wá du Tinubu Black Monday lẹ́lẹ́yìn ilẹ̀ Yorùbá Tinubu wọ́n wá du bàbá yìí. Ọ̀ọ́ni Ọ̀jájá Ògúnwùsì ọ̀dọ̀wọ́ yín o. Ọ̀ọ́ni ọ̀dọ̀wọ́ yín o. Aláàfin Ọ̀yọ́ ọ̀dọ̀wọ́ yín o. Ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ìkà ní yín o. Ẹ ṣe ní re. Gbogbo ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá pátápátá ẹ̀ kì í ṣèyàn re. Kì í ṣèyàn re o. Àwọn alálẹ̀ ọ̀rẹ́ mi fẹ̀yìn lẹ̀ fún. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò rí ẹni fi ẹ̀yìn lẹ̀ fún ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ẹ̀ kì í ṣe kúrè. Kì í ṣe kúrè kì í ṣe èèyàn ọ̀rẹ́ kọ́ ní kálukú máa pè tó bá mọ̀ nínú yàrá ẹ̀. Kì í ṣe kúrè gbogbo ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá Wuyi lórúkọ mi tó bá fẹ́ pa mí ẹ wá pa mí. Ọmọ yìí lẹ máa ń pa àpamọ́jẹ nìyí. Àpamọ́jẹ ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ọmọ yìí lẹ máa ń pa. Ẹ pa wá ẹ lè fi pa wá. Ẹ pa wá àlọ́ sẹ́yìn òdi àárín káàkiri lórí ní títì kò sí ọmọ Yorùbá ò sí. Àkiri ká ní àkiri ká aṣọ ọmọdé káàkiri àwọn tó tún wà nílẹ̀ tó ní kí Boko Haram wá pa wọ́n. Ẹ àgbàlẹ̀ Yorùbá lọ́ọ́ máa bèrè lọ́wọ́ yín o. Gbọ́ ẹ bá ní sí ẹ̀dídì orí kókó ní Ọ̀jájá Ògúnwùsì ká náà fi Ọ̀yọ́ rí o. Ohun tó mú yín mú Sunday Igboho dání ẹ máa ṣàlàyé fún wa o. Àwọn ọmọdé ọmọ yín máa dé bá tàn yìí. Àwọn ọmọdé ọmọ yín Tinubu àwọn ọmọ ẹ máa dé bá ìtàn Monday Black Monday nílẹ̀ Yorùbá ní 18th of May 2026. Bàbá ní bàbá wọn dé wọ́n dùn nílẹ̀ Yorùbá wọ́n tún ṣe fídíò. Ìkànnì o. Tó tún lè tọ̀wọ́ lálẹ́ fẹ́ yìí báyìí. Kí ló dé tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n fi ẹ̀yìn ilẹ̀ fún ẹ̀yìn tó fẹ́ ẹ̀yìn ilẹ̀ fún yìí. Eléyìí pọ̀ ó pọ̀ ilẹ̀ Yorùbá láìsí ilẹ̀ Haúsá láìsí ilẹ̀ Haúsá láìsí ilẹ̀ Haúsá táàsí ilẹ̀ Haúsá nílẹ̀ Yorùbá. Wọ́n ní kò introduce ààrẹ báyẹn lẹ́ ń wò ìyẹn nínú igbó. Wọ́n ní kò introduce ààrẹ tó wọ́n dé pa. Ṣọ̀gbọ́n olùkọ́sọ ara náà ẹ̀rẹ́ nífẹ̀ẹ́ yín náà fún Ògúnlọ́kà ayé ẹ̀rẹ́ nífẹ̀ẹ́ yín náà fún. Láàánú ògiri ọ̀pọ̀ àwọn tẹ́kọ̀ wà ní lọ́wọ́ ìkà ni wọ́n Tinubu.